Ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ti pàṣẹ fún ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fi gbèdéke lé iye tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò máa tà tàbí ra àwọn nǹkan èlò àti epo rọ̀bì jákèjádò orílẹ̀-èdè yìí kó tó tó ọjọ́ 7. Onídàájọ́ Ambrose Lewis Alayua ló pa àṣẹ yìí látàrí ẹjọ́ tó wà níwájú rẹ̀ eléyìí tí àgbà agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Fẹ́mi Fálànà pè tako ìjọba orílẹ̀-èdè yìí tó sì gbé síwájú ilé-ẹjọ́. Nígbà tó fi àṣẹ náà lélẹ̀, adájọ́ ní òun ti gbọ́ ẹ̀sùn náà tí Fẹ́mi Fálànà pè nínú ìwé ẹ̀sùn onínọ́mbà FHC/L/CS/869/2023 tóun sì ti rí i wípé pẹ̀lú gbogbo ìpè Fẹ́mi Fálànà sí ìjọba àpapọ̀, adájọ́ àgbà orílẹ̀-èdè yìí àti àjọ Price Control Board láti wá ojútùú sí iye tí oníkálukú ṣe ń ta ọjà, pàápàá jùlọ epo rọ̀bì, etí ikún ni ìjọba kọ sí i tó sì ní ó ti di dandan báyìí fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti fi gbèdéke lé iye tí ọ̀pọ̀ ń ta ọjà wọn, eléyìí tó lóyìnbó ń pè ní price control. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ, èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Online TV. Ẹ like, ẹ subscribe, kẹ́ ẹ sì comment.